gbogbo oríṣiríṣi àṣírí náà ṣùgbọ́n ká tó wọnú bẹ̀rẹ̀ lọ àwọn máa sọ pé wọ́n ní ká máa lo nǹkan dúdú pásítọ̀ ní máa lo nǹkan dúdú wọ́n ti ní kò bára wọ̀ mímú wọ́n ní kò nǹkan dúdú sáà kí náà pè ní nǹkan dúdú. ẹ̀dẹ̀ ńlá fún yín àìnímọ̀ ló ń dàpọ̀ kọ́ la mọ̀ òun la sọ pé kí èèyàn nímọ̀ bí tí pásítọ̀ ẹ bá nímọ̀ mọ́ òun ló máa sọ̀rọ̀ fún ẹ mọ́ bí tí babaláwo ẹ bá nímọ̀ mọ́ òun ló máa sọ̀rọ̀ fún ẹ tó ti ń sìn so bí tí wòlíì ẹ bá nímọ̀ mọ́ òun ló máa sọ̀rọ̀ fún ẹ nǹkan dúdú la fẹ́ sọ fún yín yìí ó pé oríṣi ká máa là ewé ká máa mú ewé ká lò ó fún àwòsàn at everything kì í ṣe nǹkan dúdú torí ewé náà la fi ń ṣe tablet drip gbogbo nǹkan tẹ́ ẹ̀ ń lò ewé àtẹ̀gbò náà ni torí wọn ò ní sọ fún yín pásítọ̀ yóò ní sọ fún yín kẹ́ má lo tablet ewé àtẹ̀gbò ni wọ́n modernize ẹ̀ wọ́n fi chemical sí ni àwọn tó jẹ́ alálùjẹ̀nù tán àlùjẹ̀nù wọn lò wọn kì í bí àwọn babaláwo ṣe ń ṣe ìṣẹ̀ṣe tí wọ́n máa ń fi ọtí ẹ̀jẹ̀ tó ń fi rúbọ àwọn tó bá ń lo àlùjẹ̀nù alálùjẹ̀nù wà wọn kì í ṣe lẹ́dọ̀ tí wọn ọtí wọ́n mu ọtí wọ́n fún ọtí fún Ògún wọ́n fọtí fún wọn ṣe ń ti wọn oníbàwọn ṣe máa ṣe wọ́n á consult ẹ̀ wọ́n á bá sọ̀rọ̀ ni wọ́n á dẹ̀ ṣe spiritual nìyẹn àwọn babaláwo tá à ń pè lóògùn wọ́n máa bá àjẹṣe papọ̀ àyájọ́ wọ́n pè àyájọ́ ìyá mẹ́rìndínlógún gbogbo wọn yẹn ìyẹn là ń pè ní oògùn tó ti ń sìn ká jó nǹkan ká pè àyájọ́ sí oríṣiríṣi ká bọ àwọn ìran ń pè lóògùn ó yàtọ̀ sí ewé yìí ká fi ṣe ìwòsàn oríṣiríṣi àtẹ̀gbò ẹ̀ òun la fẹ́ là lé pé láìpẹ́ àyájọ́ láìpẹ́ ìyá mi òṣòròǹgà wọ́n ṣe léwé àtẹ̀gbò òun là ń gbé jáde fún yìí tí ò ní lára láì sọ pé lọ́kùnkùn àṣejẹ́ tó máa ṣe bẹ̀ wọ́n ṣe ń ṣe bẹ̀ tó wà dẹ̀ jẹ́ tí ṣáà dẹ̀ dáhùn lára ẹ̀ òun là ń là yé yín ó yàtọ̀ sí ti babaláwo tí ẹ̀ bá lọ́kùnkùn àṣejẹ́ kẹ́ ẹ fi rú sí àtàjọ sí yèrè kò ní dáhùn tí wà ò ní yèrè inú yóò sì dáhùn tó ti ń sìn ìlànà ni ó yàtọ̀ sí ìlànà à ń bọ̀rìṣà à ń bàjẹ́ sọ̀rọ̀ tó ti yín bó ṣe pín sí nìyẹn àwọn tó dẹ̀ ń lo àlùjẹ̀nù wọn wà àlùjẹ̀nù làwọn ń lò wọ́n lè lálùjẹ̀nù iṣẹ́ wọ́n lè ṣe gbogbo ẹ̀ wọ́n ṣe ń bọ nǹkan gbẹ́ran wá gbẹ́kú wá gbẹ́ja wá wọn kì í gbà á tí wá ń ṣe gbogbo nǹkan tó bá ti fún yà ní ẹlọ gbàgbò wá lọ gbé màlúù wá lọ gbé ṣe wá ìlànà tẹ́ ẹ máa fi lò ó òun ní tẹ̀dọ́ tí wá yìí kí ẹ̀dẹ̀ máa mọ̀ tínú Ọlọ́run jù sí lẹ́yìn á lò ó tí ò ní nípara lára tí ò ní repercussion tí ò ní bí ó ti pé tẹ́ ẹ̀ bá tẹ̀jẹ̀ sílẹ̀ a máa dà yín láàmú òun làwa mú wá ní tiwa yìí ìyẹn kì í ṣe oògùn ewé àtegbò nìyẹn oògùn náà náà ń pe gbogbo ẹ̀ because tablet oògùn ni ẹ bá fẹ́ rà mo fẹ́ ro oògùn tablet ni but ó pín àìnímọ̀ ló ń da ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì mú láàmú àwọn kan wà májẹ̀mú náà máa ń lò májẹ̀mú ni àwọn èèyàn ní ewé tó bá fọwọ́ kàn tàbí omi tó bá ti gbé fún ẹ nǹkan tó bá fẹ́ kó ṣe ló máa ṣe onímájẹ̀mú ni wọ́n. ó wà babaláwo tó bá ẹ̀tù kan ló máa jó mọ́ á dẹ̀ máa bù fún ẹ gbogbo nǹkan tó bá ti sọ pé kó máa ṣe á dẹ̀ máa ṣe ó wà láfa ó wà ní wòlíì tó bá ti gbómi fún ẹ báyìí omi nǹkan tó bá fẹ́ kó mi ẹ kó máa ṣe ló máa ṣe onímájẹ̀mú ni wọ́n. tó ó pín ni ṣùgbọ́n àwọn tó bá nímọ̀ bí tó bá rìnrìn dé ibẹ̀ ni kò ṣe kíní o ẹni tó gba masters ó yàtọ̀ sẹ́ni tó gba phd ẹni tó gba phd ó yàtọ̀ sí professor ó tún wá kọ́ àwọn kan tó tún wá nímọ̀ tó hàn kó difference ra tó hàn pé phd ò lè máa bá professor sọ nǹkan kan torí kó tó lè gba professor onímọ̀ tó máa ní ó máa wá mọ̀ ni oníbi tó máa ṣe kó tó dà tó bó ṣe rí nìyẹn nǹkan tó yí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn nìyẹn. ẹ jẹ́ sọ̀rọ̀ nǹkan dúdú má lo nǹkan dúdú ẹ jẹ́ ń ṣàlàyé fún léde gbogbo àwọn tó ṣì wà léde mọ́ Adébóyè mọ́ Wínà
kò sẹ́ni tí bàbá wọn sin ẹgbẹ́rẹ́ fún bàbá ní kò rí bẹ́ẹ̀ láti kékeré wọn ní pé kì í sí nǹkan tó kì í nígbà ìmọ̀ ẹgbẹ́rẹ́ mi ṣiṣẹ́ nígbà ọdún tó bá sin wá sí ní 201 ilé tí wọ́wọ́ ò ní tẹ̀ ọ́ kò lè lè 201 yìí tó bá lò náà ni kò sẹ́ni tó bá àwọn míì tó ń para wọn nísìnyí tó ń wọ bí 60s kì níbo kò sẹ́lẹ̀ tó lè sọ pé bàbá wọn ò sin ẹgbẹ́rẹ́ fóun tó ti ń sìn nǹkan tó a fẹ́ sọ má lo nǹkan dúdú aṣọ síkírìtì ẹ̀ fún ilé ni àwọn kan wà oògùn kì í ṣe lára wọn gẹ́gẹ́ bí ìràwọ̀ wọn nǹkan kì í ṣiṣẹ́ lára wọn àdúrà nìkan ṣoṣo ni kí mo sọ fún yìí bọ́ bá lo nǹkan dúdú á túbọ̀ máa kó bá wọn ni àwọn kan wà wọ́n ti dọ́wọ́ lé wọn lára kí nǹkan má máa ṣiṣẹ́ lára wọn nígbà tó ti bí wọn wọ́n ti gbé wọn kò sí nǹkan tó máa lò wọ́n á sọ pé wọ́n máa lo nǹkan dúdú kí wọ́n tọ̀ àdúrà lọ káàdúrà lè sọ pọ́blẹ́mù wọn kí mo sọ fún yìí gbogbo àwọn tó dá gómìnà wọn Ọbásanjọ́ wọ̀nyí tí wọ́n sọ pé wọ́n sin ẹgbẹ́rẹ́ ẹgbẹ́rẹ́ náà dí wọn lọ́wọ́ wọn dá president ṣé Tinubu máa sọ pé wọ́n ṣẹgbẹ́rẹ́ fóun ṣé gbogbo wọn tó ń gòkè tẹ́ ń gbára orílẹ̀-èdè kò sẹ́ni tí ò ṣẹgbẹ́rẹ́ nú wọn yóò ti yé yín torí nísìnyí làwọn kankan ẹ̀ àwọn bayóbayó ni wọ́n máa sọ fún ẹ pé ìgbà àmọ́ ni àwọn bayóbayó náà ló dẹ̀ sọ ẹ̀sìn àti gbogbo nǹkan dowó. Àwọn ni bayo sà. Àwọn bayo ni. So àwọn atúnijẹ náà pè ní bayo. Àwọn ló dá gbogbo ẹ̀lú. Tó ti yé sà. Bó ṣe rí nìyẹn. Àwọn kan dẹ̀ wà tó bá sọ pé ìdáwọn kì í lo nǹkan dúdú. Ó ní nǹkan tó máa ní ọbẹ̀ tó ní kí wọ́n jẹ. Tó bá ti jẹ́ báyìí wọ́n bá ti ń fowó kan nǹkan báyìí a máa dáhùn fún wọn. Bẹ́ẹ̀ ni. Ọṣẹ tún wà. A máa tó bá ti wẹ̀ báyìí iṣẹ́ a máa dáhùn lára ẹ̀. So bí tó bá rìn dé bí tó bá nímọ̀ dé ni òun ló máa wá mọ̀ ni tó bá ti rí mọ̀ ó tàn ọkàn abalẹ̀ kò sí kí ló ń lé kiri kí ló ń wá lé gómìnà kí ló ń wá lé president kó fẹ́ lọ gbàdúrà fún tó bá nídìí ẹ̀ àwa ẹ̀ wá ránṣẹ́ wá kété kó máa kọ lẹ́tà lọ mú 150 million wá lọ wá wọ́n fẹ́ di gómìnà gbogbo wọn yẹn ò nídìí ìjọba jókòó ẹ̀ sí ibẹ̀ náà máa bá ẹ tó bá nímọ̀ ń pariwo lára ẹ̀ tó ń ta ọgbọ́n ẹ̀ ni ẹ tó bá nímọ̀ kì í fẹ́ ta ọgbọ́n kì í fẹ́ tà mọ̀ síta. Báwo ló ṣe lè ní mọ̀ sà? Ẹ máa wá ni wọ́n wá mọ̀ ni. Tó bá wá sọ̀dọ̀ yín kọ́ sà. Tó bá wá 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 náà ìmọ̀ tá a tọ́ wọn sọ́nà ni àmọ́ ẹ̀wọ̀n tá a tọ́ sọ́nà bó ṣe rí nìyẹn. Àárín ìran kì í ṣagbára ẹlòmíì wẹjú ni ewé kan wà lásán tẹ́ bá gbó báyìí tẹ́ bá fi wọ ojú báyìí gbogbo ìrànlẹ́ máa rẹ tó jẹun níjẹta nǹkan tó jẹ wà máa sọ fún ṣùgbọ́n ó máa fọ́jú gbẹ̀yìn ni. Ojú ẹ̀ máa kò sí máa ṣe wọn máa fọ́jú gbẹ̀yìn wọn máa fọ́jú ẹ̀ gbẹ̀yìn ni àbí kó stroke gbẹ̀yìn. Ewé lásán ni a fi gbójú báyìí ẹni nǹkan tó jẹ níjẹ ni a máa sọ fún ẹ a máa sọ gbogbo ẹ gbogbo nǹkan tó wà ní ẹ yàrá ẹ a máa sọ fún ẹ. ṣùgbọ́n bàbá bá ní wòlíì lọ́jà ká láti ní o olóògbé la wọ́n bá lọ tó bá lọ fún máa lò ṣé ẹni wọ̀rọ̀ bẹ́ẹ̀. Kí wòlíì la kí wòlíì la kí wòlíì má bàa lọ fún dúdú olóògbé la ló bá ṣe bẹ́ẹ̀ ló bá ara wọ̀ ẹ̀mú lọ́kọ́. Kí ni ewu kiri ìkan dúdú wo ni. Ẹ bá wọn lò sí gbẹ́rẹ́ ẹ̀mú wọn dáhùn bá ní ọṣẹ dúdú ọkọ̀ sínú inú. Ẹ jẹ́ sọ fún yín ọṣẹ dúdú ẹ̀ ń pè lọ́ṣẹ dúdú yẹn kì í ṣe nǹkan dúdú o. Àwọn kan wà tó wà nílùú òyìnbó tó bá fẹ́ ṣiṣẹ́ fún wọn gbà yẹn. Ètò ọ̀hún ló máa lọ àwọn ọmọ mi lọ́wọ́ kan máa ṣiṣẹ́ fún wọn. Ọṣẹ dúdú wọn máa fẹ́ kó ń ṣe tó bá fọ̀jẹ̀ dúdú máa ń wẹ̀ lásán lára ẹ̀ lásán. Ò ní máa rí àìsàn òun làwọn bàbá ayé àtijọ́ ń lo ọṣẹ dúdú lásán. Tí wọ́n ti ẹ̀ mísì kankan mọ́. Tó ọ̀ mísì kankan mọ́. Tí ò sáà ṣe ní bẹ́ẹ̀. Ò ní máa lálàkàlà láìsí kankan bẹ́ẹ̀. Ara ẹ̀ á dẹ̀ máa dún. Àwọn arákùnrin kan wà tó ń mọ síkírìtì ẹ̀ tó bá sọ fún wọn. Ọṣẹ dúdú lásán oníṣẹ́ tó ń ṣe. Lẹ́yìn náà bẹ́ẹ̀ máa ń yàgbẹ́. Ó máa yàgbẹ́ always mú ọṣẹ dúdú pò sínú omi ní kó gbé mu. A stop. Tàbí ó ń bì nígbà gbogbo ẹ̀mí ọṣẹ dúdú ẹ̀ pò sínú omi ẹ̀ ní kó gbé mu.
tó bẹ̀rẹ̀ always tó ń yàgbẹ́ tó ń lọ sí tó ń yàgbẹ́ tó ń lo tablet tí ó dá ẹ mú ọṣẹ dúdú yẹn kù sínú ẹni kó gbé mu. bẹ́ẹ̀ ni láì fi kankan sí iṣẹ́ tó ń ṣe lọ ṣáà ó wà ibi tó ń nímọ̀dé ni ẹ wòlíì tó jẹ́ pé ó jíṣẹ́ fún ẹ tó bá lọ wádìí ẹbí ń pa ni àwọn wòlíì tó hàn gbádùn pọ̀ lọ́lọ́run ránṣẹ́ tó hàn tó yẹ pé wọ́n ń lọ ẹni tó ń ṣiṣẹ́ fún wọn náà retí kó sanwó ọmọ skul wọn wọ́n dá tọrọ wòlíì tó bá nímọ̀ tó bá jẹ́ wòlíì tó jẹ́ babaláwo tó jẹ́ àfà tó bá nímọ̀ kò ní ìdí kó lọ sẹ́dọ̀ kọ́sítọ́mù kó lọ máa tọrọ owó ní ìṣe rí omi tọrọ ẹ̀wù rí òun làwọn ọmọ wọn sọ pé èjò ló ń pọ́wó fún mi mi ń tọrọ owó lọ́wọ́ ènìyàn èjò ò pọ́wó fún mi nígbà tó mọ̀ bí mo ṣe nígbà tó rí pé àwọn ní gbogbo wòlíì táwọn rí wọn máa ń tọrọ ni wọ́n ránṣẹ́ síyàn ni pé èjò ló ń pọ́wó fún mi èfi lọ ń tọrọ èmi ò ń tọrọ nǹkan lọ́wọ́ mo mọ blessing gbogbo àwọn alágbára tí mo bá lò nígbà tí mo ń ṣe ẹ̀bájẹ́ tí mo wà ní wòlíì èwe tó ń dán mi wò tó jẹ́ pé iṣẹ́ burúkú ló wà lọ́wọ́ wọn èmi mo change life fún wọn tí mo jíwèé iṣẹ́ ìbùkún fún wọn tó bẹ̀ sí ń kọ́lé ilé ẹbí náà ń gbé wọn ayé wọn bẹ̀ sí dáa pé ẹ fún oògùn burúkú pé ẹ máa rówó ná òun ni kékòókò náà oògùn kan ní kan bá ti yàn jẹ́ aṣọ wọn dẹ̀ ń pọ́n bàtà wọn jẹ́ ni bọ̀ ká rówó yìí ká ní blessing yìí ká rówó ná òun láyé o fẹ́ jọ̀bọ̀ kún sí tó yìí lọ́ra wá lágége wọn sáré sí òmóyò kò sí nǹkan tó wà láyé kó jẹun kó rẹ̀ wáṣọ tó dáa kò sí nǹkan tó ń gbé lọ. bàbá rí ti bí kẹ́ ṣe. no ẹni tó bá mú wẹ̀ ni mo máa ń sọ pé mo ní corporation ṣìnà ọlọ́run fàyè ẹgbà mi wájú kó gbà ìfọ̀nà mi máa ń jẹ oúnjẹ tó dáa máa dóbò tó dáa ṣùgbọ́n ọlọ́run fàyè ẹgbà mi. bí tó bá ní mọ̀mọ́ ni kó sọ̀rọ̀ mọ́ kí mo sọ fún yìí ẹnìkan wọ́n ta ní ọfà ó dẹ̀ wá sẹ́dọ̀ mi oníbọ́ndì gé lòun èmi dẹ̀ sọ fún ó ní àwọn olèwé àti gbogbo mo jíwèé ìwé fún mo ní kó lọ ṣe fúnra ẹ̀ ibẹ̀ tí ó ti ń kẹ̀ tó ti ń rù mo ní tí n bá ṣe o lè sọ bóyá ńlá àyájọ́ tí mo ṣe fún tó fi sí báyìí tó ṣe báyìí kò lọ ìjọ bọ́ndì gé mọ́ ó padà sí Anglican ẹni straight owó tí wọ́n dẹ̀ tí wọ́n fi lọ́ bí 2 million lé lórí tí ó rọ́nà àbáyọ. láti ẹni kí èèyàn ṣayé kó ṣe gbọ́ ẹ mention pé kéèyàn gbẹ́nu sí kinní àmọ́ bóyá wà nù. gbẹ́nu sí kinní ìbò fi ń ṣe fídíò wọ́n rẹ̀ ta ọmọ yẹn wọ́n ń lò wọ́n ni òun lẹ ló ń tẹ̀lé lẹ́ ń lò fún sẹ́sìn àwọn òyìnbó rẹ̀ practice ẹ̀ lé rárá fúnra wọn ẹ̀mí wọn ní kálómi máa já kó má ba sùn wọn owó náà sọ fún wọn dẹ̀ àfáìtà àwọn obìnrin wọn yẹn èyàn lẹ wá fi ń ṣe ẹ̀wọ̀n ló ń ṣe àkóbá fún ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì tó bá yá àwọn wòlíì yẹn wọn máa jíṣẹ́ fún wọn lè sọ pé ìyàkópa kan ilé wo ni ìyàkópa ò sí. Kindly subscribe to our YouTube channel, Owutu FM Lagos. Bye.